Alhamdulillah is another day. Alhamdulillah is another day. MashaAllah. I give glory and thanks to Almighty Allah for this special day. Thank you everybody for watching me, for subscribing. And if you subscribe, please help me subscribe and God will continue to bless your pockets. Thank you so much. I really want to talk about timetable tí obìnrin máa ń draw fún ọkọ rẹ̀ nítorí pé ó fi pé ọkọ òun ó nífẹ̀ẹ́ àti máa bá sùn, pé ọkọ òun ó kódùn bíbá sùn, ó kódùn dídó ó wá wò pé ọ̀nà wo mo fẹ́ gbà wound bàbá yìí torí èmi ọkàn mi ò síbẹ̀ mọ́, èmi obìnrin ọkàn mi ò síbẹ̀ mọ́, ara mi ti ọkàn mi ò sáà kí ń síbẹ̀ mọ́. Ẹ̀yin tèmi mo fẹ́ kẹ́ ẹ tẹ̀lé mi lórí kẹ́ ẹ wo fídíò yìí tán tó time ò bá lọ púpọ̀ màá kọ́ obìnrin bí ọkàn wọn ṣe máa ń wà ńbẹ̀ so that anytime kọ́kọ́ ẹ bá ti gbé dé báyìí ìwọ náà wà á ready láti accept. Kò ní dàbí ẹni pé ọkọ rẹ nìkan ló ń gbádùn ẹ̀, you understand? Ìwọ náà ẹ jọ mọ́ gbádùn ẹ̀ ṣóyí ẹ tẹ́ ẹ bá ní kẹ́ ẹ draw obìnrin tó náà ń draw timetable yìí ó sọ gbogbo àlàyé rẹ̀ mo dẹ̀ tún fẹ́ wá rí reason pẹ̀lú ẹ̀. Nǹkan tó sọ ni pé ó ní táàmù tí ọkọ ọmọ sábà sọ pé òun fẹ́ òun, ó ní ọkọ òun ò sí níbẹ̀, ó ní ìgbà míì báyìí ó lè jẹ́ pé òun calculate owó bísínẹ́sì àbí òun fẹ́ mọ nǹkan tó ń fẹ́ ṣe fún àwọn ọmọ àbí táàmù tó jẹ́ pé òun fẹ́ múra àti mọ́ lọ ṣe bísínẹ́sì òun àbí táàmù tó jẹ́ pé òun wọ̀ òun lágbárí. Ó ní odd time lọ́kàn ọmọ ń béèrè, wọ́n wá lókè káwọn draw timetable so that ọkàn náà wà ń bẹ̀ ó gbáradì, kò ní dàbí ẹni pé tí wọ́n bá ṣe tán gbogbo ẹ̀ máa dry, ó máa wá cause òun ní bruises. Ó ní reason and she even went further to even talk more than what I'm saying. Ṣóyé yín ó ní àìmọye ìgbà tó jẹ́ pé àwọn máa ṣe tó jẹ́ pé òun ò ní lè tọ̀ torí ibẹ̀ yẹn á ti ní bruises. Ó ní point, ó ní because time tó fẹ́ ṣe yẹn ara ọkàn òun ò sí níbẹ̀, òun ò tiẹ̀ kí ń wet at all. Ó ní point. Ọkọ náà dẹ̀ sọ wípé lálálá kò sí nǹkan tó jọ ó fẹ́ pàun ni tí ó fẹ́ pàun ni. Àwọn méjèèjì ló ní point, àwọn méjèèjì ló ní point. Ẹ̀yin tèmi ẹ jẹ́ ká ṣe báyìí tá bá draw timetable oúnjẹ at the end of the oúnjẹ yóò ní wù àwọn mọ́. Yes, àti draw oúnjẹ sọ pé a fẹ́ ṣe jollof rice ní àti beef wàláì oúnjẹ yẹn lè mọ́ wù wá jẹ mọ́. Ó lè jẹ́ wípé pounded yam àbí semovita ló wù wá jẹ tí wọ́n bá ti draw timetable, bẹ́ẹ̀ tí wọ́n bá draw timetable anything they give you you will like to eat it. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọkùnrin náà ṣe rí, tí ẹ bá ti draw timetable kò ní wù ọkùnrin ṣe mọ́, possibility wà pé kókó rẹ̀ kú gan, kò ní wù ọkùnrin ṣe mọ́ pé léèní o. Ó lè jẹ́ pé táìmù tí nǹkan ọmọkùnrin kó dìde pé kó ṣe ó lè jẹ́ pé ọ̀la ni wọ́n fi timetable sí, báwo ló ṣe fẹ́ jọra wọn. Nǹkan tó fà á táwọn ẹlòmíì fi ń lọ síta tí wọ́n fi lọ́mọ ìyàlẹ̀ nìyẹn. Ìwọ ìyàwó ló ti draw timetable, ó ti lè draw timetable fọ́kọ rẹ̀. Nǹkan tó yẹ kó ṣe ni pé wàá wá modality tí wọ́n náà tẹ́ fi mọ́ gbé anytime tọ́kọ bá sọ pé ready ìwọ náà ready nìyẹn, anytime tí ìyàwó rẹ̀ bá sọ pé ready ìwọ náà ready àsọkùnrin nìyẹn. tó yẹ yín ẹ̀yin lẹ́ wàá wò ó ṣe fúnra yín pé ẹ jẹ́ ká relax lẹ́ni o, ṣé bá a ṣe lọ́sàn-án ṣé bá a ṣe lánàá, àmọ́ kó o draw timetable wo obìnrin tó ń gbọ́ mi yìí ṣóyè I'm telling you o ti kill libido ọkọ rẹ, o ti kill affections ẹ fún ẹ, o ti di ìyàwó o ń ṣe timetable ó dàbí ẹni pé òun béèrè owó nìyẹn, ó ti dàbí àwọn tó ń gbé àwọn gbélépawó ìláìsè gbélépawó. Ìwọ obìnrin tó bá ti sọ pé òun draw timetable fún ọkọ rẹ ìwọ gan ti dàbí gbélépawó nìyẹn. Kò yẹ pé bí òun gbowó after ìbálòpọ̀ pẹ̀ ó ti dàbí pé timetable ẹ̀ ń follow just as pé ọkọ rẹ̀ ń sìn tó bá fẹ́ lọ bóyá ó ní days tó mọ lọ bá àwọn tìta, ìwọ náà wàá draw timetable, ìwọ náà ti dàbí àwọn tìta náà nìyẹn, ẹ ti di the same category bí àwọn aṣẹ́wó náà nìyẹn. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Tó bá wà ní obìnrin tó ń sọ bẹ́ẹ̀ náà mo ṣe sọ fóbìnrin yẹn, and mo tẹ̀ ń share experience again fún ẹ̀yin tèmi tẹ̀ ń gbọ́ lóbìnrin àti lọ́kùnrin. Wọ́n yẹ draw timetable fún ọkùnrin, wọ́n yẹ draw timetable fún obìnrin tó yẹ pé ọkùnrin ṣe bẹ́ẹ̀ obìnrin ló máa sábà ṣe jù. Tó o bá ń ṣe o fẹ́ pa ìfẹ́ ọkùnrin yẹn, o fẹ́ pa okú ẹ̀, o fẹ́ lé ọkùnrin yẹn pátápátá, ìwọ gan ti sọ̀rọ̀ rẹ di onínàbì aṣẹ́wó. Kò yẹ kó ẹ draw timetable. Ọlọ́run ó sọ wípé o kò lẹ jẹ́ ọkùnrin máa wà yín bó ṣe fẹ́, nítorí pé kí ni bí Ọlọ́run ṣe dá ẹ̀dá ọkùnrin, bí Ọlọ́run ṣe dá ẹ̀dá ọkùnrin, táìmù tí kíní yẹn bá raise bó fẹ́ ṣe
tó bá rí ṣe ó máa rùn sí ó lè pa okó ẹ̀ ó wá jẹ́ pé ó ti fẹ́ dìde ní ìsìnkú pé kò ṣe ìwọ wá pọ́ dé ọ̀la wọ́n dẹ̀ jí ẹ̀yìn kan pé dákun bá mi ṣe timetable yìí torí Ọlọ́run bá mi rí wọ́n ẹ̀sẹ̀ ni wọ́n tún máa ń bẹ̀ yín kan pẹ̀lú owó ẹ̀yin ọkùnrin ẹ má bẹ̀ ìyàwó yín ilé yín mọ́ pẹ̀lú owó ní kẹ́ mọ́ ṣe responsibility yín as a man pé oúnjẹ sílé owó tẹ́ fi ń tọ́jú ẹ̀ àmọ́ torí pé bí bá sùn ẹ fẹ́ bóbìnrin sùn sí obìnrin ṣe timetable lánàá ẹ wá fẹ́ bá sùn nísìn ẹ wá kó gbowó ẹ má ṣe bẹ́ẹ̀ tí báyé obìnrin yẹn jẹ́ ẹ ti báyé ara yín jẹ́ ẹ báyé obìnrin yẹn jẹ́ ẹ dẹ̀ báyé àwọn ọmọ náà jẹ́ ẹ ti sọmọ yẹn di aṣẹ́wó tó bá yá obìnrin yóò fojú yín rí nàtìnàtì ẹ má ṣe bẹ́ẹ̀ má gbà yẹn láàyè ẹ má dẹ̀ gba timetable láàyè ìwọ obìnrin tí ọkàn rò kì í sí níbẹ̀ tó yẹ pé táìmù tọkọ rẹ bá jí ẹ wà ní ara rẹ ó ti kú àbó ń fẹ́ sùn àbó fẹ́ dáná àbó fẹ́ ṣe kínní ẹ̀yin ọkùnrin náà ẹ̀yin ẹ bá wọn wò ó ṣe náà lálákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ tí ìwọ obìnrin mo ní 4 or 5 points fún ẹ number 1 on the list ni pé ẹ̀yin obìnrin ẹ kọ́kọ́ nífẹ̀ẹ́ like mo jóbìnrin sí for me láti máa ní stress láti máa ṣèbálòpọ̀ pẹ̀lú ọkọ mi mo ní láti nífẹ̀ẹ́ ara mi no matter how ugly I am mo ní láti nífẹ̀ẹ́ ara mi ẹ̀yin obìnrin tí ọmú yín bá ti flat ẹ wá bèrèzíà ẹ fi kọ́yàn tẹ bá fi kọ́yàn yẹn ẹ wá máa admire ọmú yín nínú bèrèzíà yẹn ẹ máa admire ara yín kọ́kọ́ nífẹ̀ẹ́ ara rẹ náà tó bá rí pé ò like bó ṣe rí you can as well as adjust ara rẹ tọ́jú ara rẹ ṣerun ṣó yé yín máa wá kọ́ yín bí yàn ṣe máa ní good skin because on point by 2 is also a cosmetician ṣó yé yín a ní láti lo kírímù nonsense tó ń ba ayé èèyàn jẹ́ kọ́kọ́ tọ́jú ara rẹ náà tọ́jú èékánná rẹ tọ́jú orí rẹ márùn nífẹ̀ẹ́ ara rẹ accept the way you are yes èmi on point by 2 mo nífẹ̀ẹ́ ara mi you understand bá màá wọra mi báyìí Ọlọ́run ló dá mi báyìí even kíyàn má ní ọyàn admire it kó wo orí ọyàn rẹ ṣóṣó yẹn kó wo bó ṣe fine admire it anything tó wà ní ara rẹ admire it admire ara rẹ jẹ́ kí ara rẹ gangan kọ́kọ́ trigger rẹ náà tó bá ti ṣe yẹn is another thing tó bá ti ṣe yẹn is okay then number 2 ni pé kó o nífẹ̀ẹ́ ọkọ rẹ appreciate ọkọ rẹ accept bó ṣe rí ṣe é rí àwa mùsùlùmí a máa ń gbé ọkọ báyìí ni a máa ń gbé ọkọ báyìí ọkọ tọ́lọ́ ń jogún abẹ́ fún tó jogún nǹkan ọmọkùnrin fún ẹ jẹ́ pé tó jogún okó fún àwa máa ń romance ẹ̀ ni a máa ń gbé lárugẹ ni ṣó yé yín ìwọ tó bá ṣe ọkọ rẹ ní yẹ̀yẹ́ tó sì ń pọ́n nǹkan tọ́lọ́ ń gbé fún ọkọ rẹ tó ń pọ́n lé anytime tó bá ti wá forward wà láì wá appreciate wà á mọ̀ gbọ̀n ni wà á mọ̀ gbọ̀n pé ọkọ mi lóde wà á mọ̀ kẹ́ ẹ̀yin mélòó ló rí fídíò ẹ̀yin máa ń jẹ́ porúkọ mọ́ mi yìí kún mọ́ ẹ̀yin mélòó ló rí fídíò mọ́ mi jọ wo ẹ wo bí wọ́n ṣe ń ṣe àpọ́nlé kínní yẹn bí wọ́n ṣe ń kẹ́ bí wọ́n ṣe ń pọ́n ọkùnrin nìyẹn bí wọ́n ṣe ń kẹ́ nìyẹn then number 3 ó ní pé kínní tí mo fẹ́ ṣe yìí mo fẹ́ gbádùn ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń rò pé kínní tẹ́ fẹ́ ṣe yìí wọ́n fẹ́ fi disturb ayé yín ni pẹ̀lú ògo ẹ̀ lè gbádùn rẹ̀ ẹ máa ní wùndù ni bẹ́ẹ̀ kínní tọkàn mi gbé wáyé mo fẹ́ gbádùn ẹ̀ ni máa sọ pé o fẹ́ gbádùn ẹ̀ ni máa sọ wípé èmi máa gbádùn ẹ̀ in fact fi sínú àdúà number 4 point nìyẹn fi sínú àdúà pé bí bá sùn èmi àtọkọ mi Ọlọ́run mo fẹ́ mọ gbádùn ẹ̀ so tó bá ti ń ṣe yẹn ó ti register sínú ọpọlọ ẹ pé kí ni tó ń gbé wá fún mi báyìí bí gbádùn ló ń jẹ́ in no time ìwọ gan wàá bẹ̀rẹ̀ sí ní ìwọ gan wàá mọ sátẹ̀lé ọkọ rẹ ìwọ gan oní wàá mọ sátẹ̀lé ọkọ rẹ then anytime tó bá rí ọkọ rẹ rí ọkọ like something juicy má rí ọkọ rẹ like something sad so yẹ la fi sọ pé ẹ̀yin ọkọ ẹ nífẹ̀ẹ́ ìyàwó yín ẹ jẹ́ kí ìfẹ́ yẹn jẹ́ kó mọ radiate ẹ jẹ́ kó mọ radiate ẹ nífẹ̀ẹ́ ìyàwó yín ẹ mọ́ dàbí ẹni pé bàtà fẹ́ dóbò nìkan lẹ́ẹ̀kan sọ̀rọ̀ ọ̀fẹ́ ẹ husband and wife you work on your relationship first tẹ́ ẹ bá ti lè work on your relationship ẹ jẹ́ kí n sọ fún yín ìyàwó yín wọ́n máa fún yín timetable ni work on your relationship occasionally ẹ máa declare love ara yín síra yín ṣóyè yín mo ti sọ enough tó bá tún yá màá tún wá sọ mọ́ ṣóyè yín nípa pé bíyàn ṣe máa ń gbádùn ẹ̀ then bíyà number 5 point ó ní pé ẹ lè help ara yín pẹ̀lú àwọn 1 or 2 things natural things tá à ń pè ní káyámátá ó máa ń jẹ́ kí ọkàn obìnrin fà sí ó máa ń jẹ́ kó dùn mọ́
ó dẹ̀ máa ń jẹ́ kí ìyàwó àtọkọ kí wọ́n lẹ̀pọ̀. That is it. Mo believe I'm passing message. So ẹ̀yin tèmi tọ́lọ́run fún yín lóhùn lórí social media, ẹ dákun nǹkan tí ò dáa. Ajá bá ń bá ọmọ ènìyàn sùn, ẹ sọ́hóhà kò dáa ní. A nídìí láti pẹ́ gan, a ní láti máa lẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ògiri, kò dáa ní. Gbogbo ìran tó bá ti ń bájá sùn, àwọn náà ti di ajá. Kò dáa ní nǹkan tí ò dáa. It is a shame kún ọmọ ènìyàn kó máa jẹ́ kí ajá máa bá òun sùn. It is a shame. Ó lò human race. Ẹ̀yin ọkùnrin, ó lò fún yín kí ajá máa bá obìnrin sùn, ó lò. So we need to fight this thing together. Obìnrin kan jáde ń jọ̀wọ́, ó ní ó claim pé òun ni. Mo dúpẹ́ lọ́dọ̀ náà pé àwọn police tí wọ́n jẹ́ human being láì sájá, wọ́n jáde, wọ́n ní kí wọ́n arrest ọmọ yẹn. Wọ́n dẹ̀ mọ̀ kí wọ́n máa arrest ẹ̀, wọ́n máa fi jófin. Ó ní ṣe bí wọn ò pààyàn, kò ní eléyìí tẹ́ ẹ bá bájá sùn ó ju kẹ́ ẹ pààyàn lọ. Ẹ ti pààyàn náà sáyé nìyẹn. Nísìnyí ó lè má show but later on gbogbo infections ajá yẹn tó lé ní 100 pieces ó máa padà wá jáde sáyé ọkùnrin yẹn àti gbogbo àwọn tẹ́ bá ti bá sùn. So in as much as o ti bájá sùn, ìwọ náà apààyàn nìyẹn tó ló fẹ́ pààyàn ni. You understand? Ó lò ẹ̀yin náà rò sínú brain pé ajá ń bọ́ mọ́ ènìyàn sùn. Ajá náà plan pé ẹ mọ̀ lò fún bíbá sùn. Ẹ̀mí ajá gan ò gbé, ẹ̀mí ajá ò gbé, ẹ̀ ń lò nǹkan fún wọn ni. So kò í ṣe obìnrin nìkan ló yẹ kí wọ́n arrest o, kí wọ́n arrest àwọn ọkùnrin tí wọ́n lo àwọn obìnrin yẹn náà, kí wọ́n arrest wọn. Gbogbo àwọn tó bá ti ń bá ní màá sùn. You understand? Country wa yìí ṣì ní religion, ní gbà wọ́n láyè. So a dúpẹ́ fún àwọn police yẹn for that bolder step. This is On Point by 2, using my words for others. Bye for now.